Audio Jungle. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run Allah tí ṣe àlùbáríkà kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ tí ó fi di ọjọ́ ìdájọ́. Àdúpẹ́ fọ́lọ́run náà. Àjẹmọ́ jẹ́jẹ́ mi mo wà lọ́fíìsì mi lẹ́ni kí n tó padà wálé. Tí ẹnìkan sẹ́ndì àwọn bíi 8 náà sẹ́ndì péjì yẹn sí mi kí n wò. Ẹ̀yin náà jájọ wò. Àjẹmọ́ sẹ́yìn náà ti rí nǹkan tó kọ. Ó ní ìgbà tẹ́ bá wá pe àáfàá yín ní àkàndá Ọlọ́run, kí la máa wá pe àáfàá àgbà tẹ́ ẹ fi kíní sí lápò. Let's wait and see àtúbọ̀tán. Ó ń tró sọ́ọ̀bù, ó ń ju sọ́ọ̀bù, mo tí ló ń bá wí yẹn. Sẹ́yìn náà ṣàtìrì. Àjẹmọ́ sẹ́yìn náà ṣàtìrì. Jẹ́jẹ́ wa la máa jókòó. Ó lè expect kó ta sí mufti, kó ṣe bí ẹ kó ju sọ́ọ̀bù sí wọn. Káwa wá gbẹnu wa dákẹ́ kò pọ́síbù láyé. Ní tó bá yà máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ kò pọ́síbù. Torí pé bàbá kan ò ju bàbá kan lọ. Ṣẹ́yìn náà gbọ́ nǹkan tó sọ. Mo sọ fún pé ẹni tó lè pè yín ni ká gbé ẹnu yín dákẹ́. Kẹ́ máa bá ọ̀rọ̀ mufti jẹ́jẹ́ mufti ni mufti ń lọ. Kò bẹ́ẹ̀ nìkan kan rojọ́ ìjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ orí burúkú yín. Mufti ò ti sùn kankan lẹ́yìn eléyìí tó ka àwọn fámìlì rẹ̀. Torí pé bàbá yẹn Ọlọ́run fi wọ́n ṣe ògo nínú fámìlì. Àwọn fámìlì wọn sì jọ wọ́n lójú. Wọ́n fẹnu gún àwọn fámìlì wọn anyhow. Ó dẹ̀ lè ta fìlè pẹ̀lú fámìlì wọn. Kò má bá rẹ̀ níbi tí ò yẹ. That's the only place tán ti fèsì. Kò dẹ̀ mí ìbúdá ní mú kankan. Wọ́n kàn ra clarify yín tó yẹ kàn clarify. Bí bàbá yẹn ò ṣe wá sùn kankan látọjọ́ iná ara tó ń níyìn, ẹ máa lọ wájà, ẹ máa tró sọ́ọ̀bù, ẹ máa ṣe bí ẹni pé ìwọ náà gbọ́n tó sọ. Bọ̀bọ̀ Tamarat kan báyìí, òun ló gbé sórí péjì ẹ̀. Mo máa kọ́ ti péjì ẹ̀ kúrò mbẹ̀ ni o, òun ló gbé sórí péjì ẹ̀. O ò ní làákàyè lórí rárá. Tẹ́ ẹ̀ bá ti wá stop nonsense tẹ́ ń ṣe yìí, tó jẹ́ pé rádaràdá tẹ́ fẹ́ máa ṣe lélẹ́yìí. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ máa fi ti bàbá tẹ́ sọ pé ń gbèjà yẹn, ẹ máa fi ti wọn gbọ́ ọ̀rọ̀ burúkú tẹ́ ní lè sùn. So ìwọ tó bá ti fẹ́ kán bú bàbá ẹ̀ tó fẹ́ kán bú àfa ẹ̀ mọ́ bú àfa aláfa mọ́ bú bàbá ń bàbá. Ṣó ti gbọ́? O ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ tó bá wà lórí mímbàrí náà tó fẹ́ ṣe kótóbà náà. Wàá máa pariwo bí pé wà tẹnìkan ń jà ní gbogbo ká sọ̀rọ̀ yọ lọ́rùn ẹ̀ báyìí. Ló wà ránjú kankan. Kí ló dé sí Islam náà ló ń ṣe yẹn? Quran ní Ọlọ́run sọ náà Quran fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní waqsidi fi masiyika waghdud min sawtika inna ankara al-aswati la sawtul hamir. Má máa pariwo bí kẹ́tẹ́kẹ́tẹ́ torí pé kẹ́tẹ́kẹ́tẹ́ nínú tọ́lọ́run kórìíra jù wọn láriwo. Kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe máa ń hàn yẹn bẹ́ẹ̀ ni wọn náà ṣe máa ń hàn. Ó yẹ kí n fi ẹwé àkí máa ń fà lòtì ni ẹ̀yin méjèèjì máa ń pariwo bígbà pé nǹkan ṣe yín bígbà pé gírì mú yín but mi fẹ́ bú àkí máa ń fà lòtì mọ́ ìwọ ló tún fẹ́ fà mí lọ sọ́dọ̀ ẹ̀. Torí irú kan náà gbogbo yín ó dẹ̀ ṣe máa kọ́rọ̀ bá jákùmá náà o. ẹ máa mú tí wàá dìgbà wọ yín tẹ́lẹ̀ yóò bá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá tí ta sí bàbá yẹn ara yín ò ní balẹ̀. Ó dà pé orí ẹ dàrú. Àtúbọ̀tán wo ló ń dúró dé? Ṣàtúbọ̀tán àwọn méjèèjì náà kọ́ láti ń rí. Wà àtúbọ̀tán àwọn méjèèjì báyìí kò compare síra wọn. Àbátúbọ̀tán wo ló ń dúró dé? Àwọn méjèèjì ti lé 60 years, wọ́n ti ń lọ 70. Grace Ọlọ́run ni wọ́n fi lo 20 years sí. Màláyé Grace Ọlọ́run ni. Àwọn méjèèjì. Kọ́lọ̀ jẹ́ ká pẹ́ láyé àwọn méjèèjì àgbàdo kéèkan ṣe wọ́n. Kọ́lọ̀ jẹ́ ká àwọn méjèèjì pẹ́ láyé kéèkan. Kọ́lọ̀ sì tún bàbá yín yẹn ṣe sórí dáadáa àdúrà wa nìyẹn. Ìkórìíra orí burúkú tẹ́ sí mufti yẹn ẹ wàá sọ wọn dìgbà gbogbo yín ẹ̀yin ọmọ tí bàbá yín ò jọ lójú tẹ́ wúlò tẹ́ gbádùn bọ̀bọ̀ Tamarat wọn mò ń bá wí o ní làákàyè lórí. Compare ìgbésí ayé bàbá mufti sí bàbá yín yọ ìgbésí ayé bàbá wọn yẹn àfàgbà Sheikh Adam yẹn yọ ìgbésí ayé Sheikh Adam kò nu ayé wọn kó mọ̀ pé kòròfo lásán náà kù wọn kún kankan. Wọn láìmí ni wọn nù ìwọ yìí ló fẹ́ mi tí wọ́n gbọ́rọ̀.
ẹranko ni yín mo dẹ̀ máa ṣe nǹkan tó máa dùn yín ẹ fẹ́ para yín ẹ̀yà aláìní làákàyè lórí yìí wọ́n sọ ọmọ wọn kan wà tá a máa ń rí lórí yìí tó tá a máa ń rí lórí Facebook tó dàbí amúgbó báyìí ètè rẹ̀ dàbí aṣọ borí ìṣù báyìí gbogbo ẹ̀ ti dúdú gbogbo ẹ̀ compare ọmọ yẹn pẹ̀lú Imam Sadala kó wo yàtọ̀ tó wà láàrin méjèèjì ìwọ wá dúró òun sọ àtúbọ̀tán àwọn méjèèjì náà láti jẹ́ wọ́n rí yìí ta ló ń ṣẹ̀sìn ta láyé ń fẹ́ràn bàbá wọn ti jẹ́jẹ́ wọn náà ń lọ wọn ti rí fídíò ẹnìkan tó sẹ́ndì fídíò wọn kan sí mi lẹ́ni tí bàbá Ọbásanjọ́ wà ní pàtí yẹn bàbá tó ń pè wọ́n pé ọ̀la ẹni pẹ́ sí 90 years nísìn ní tó wú àwọn jù tọ́lọ́run sì fẹ́ náà ni pé kẹ́ di mùsùlùmí kẹ́ kírun kẹ́ lè kọ́ lọ́run nífà bàbá tó ń sọ kí ni wọn tó àwọn ọmọ pé àwọn mùsùlùmí sínú àwọn tí èsì mùsùlùmí sínú Islam pẹ̀lú ọgbọ́n bẹ̀lẹ̀ ikímọ̀ ẹ̀yin wọn sórí burúkú káàkiri ẹ̀yin ẹranko ẹ̀yin ọmọ tí kinní kan ò bí iṣẹ́ àwọn bàbá mufti ni pé àwọn tí wọ́n bá tí wọ́n rí náà rí Islam kan ríru àwọn bàbá mufti yẹn pé àṣẹ Islam náà dá tó báyìí ṣé pé yẹn lè mọ̀ sí Islam kó mọ neat kó mọ jáde báyìí kó mọ gbọmọ́tò ńláńlá báyìí wọ́n kó iyì bá Islam ẹ̀yin wèrè yìí lẹ́fẹ́ mọ kó àbùkù bá wọn iṣẹ́ àwọn àfa Saheed Shittu ni pé táwọn yẹn bá ti wọnú Islam tán káwọn wá rí i pé báyìí yẹn ṣe máa ń ṣe Islam mọ́ fẹ́ bọ́ mọ́ fi kíní mọ́ iṣẹ́ táwọn àfa Saheed Shittu ṣé bó lórí burúkú ara yín náà lẹ́nu gbé àfa Saheed Shittu sí pé tẹ́ẹ̀tẹ́ ìwọ yìí náà ìwọ particularly òun gbé àfa Saheed Shittu sí pé bí epo gbàyàwó ẹ̀ bí epo ra nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ tá àfa Saheed Shittu wa ń sọ nígbà yẹn sódodo wá wà ń bẹ àbí kò sí mẹ́ àbíjá bóyá gbọ́rọ̀ jákèmá yìí báwo ló ṣe jára bí kò ní parọ́ ọba ló jára bí kò ní parọ́ bọ́ọ̀ bá fi rọ́kun ó ní jẹun àbíkọ́ fi kún díẹ̀ jára bí sí ni ó sí mádà tí wọ́n kọ́ létí jára bí. so ti gbọ́n tá lágbà kó jákèmá àbí kí náà sọ yìí tí kí náà ń pè yìí so ti gbọ́n tó sọ ó ní bó ló ṣe mọ̀ sí jálábí tó ní mọ̀ parọ́ ẹ̀yin náà mọ̀ pé nǹkan àwọn èèyàn ní orí nǹkan kan ó mọ̀ ṣé wọn lè aṣáájú yín sọ yẹn ìkan lára àwọn tẹ ìgbàlá aṣáájú ṣé wọn ló sọ yẹn pé kò sí kò èyí sí ìkọjá làbí ilé kéwú ilé bàbá yín lẹ ti gbórí burúkú yẹn wà gbogbo yín ẹ wá má àfa Saheed Shittu ẹ wá dá dojú ìjà wà láfa Saheed Shittu bá yín jà tó ju pé kẹ má sì já làbí lọ ẹ̀yin lórí burúkú aládàáwò yìí nǹkan míì wo lẹ́yìn àtàfà Saheed Shittu jọ ń jà lé lórí tó ju kẹ má sì já làbí lọ ẹ̀yin ẹranko yìí ṣe bẹ́ẹ̀ náà rẹ̀ ló fi sọ wípé jálàbí ò lè ṣe kó mọ́ parọ́ so ṣé mùsùlùmí wọn parọ́ ṣé mùsùlùmí gbọ́dọ̀ jó nírọ́ ẹni tó pera rẹ̀ mùsùlùmí òdodo ṣó gbọ́dọ̀ jó nírọ́ ohun tó sọ yìí ẹ tún gbọ́ nǹkan mi tó ti sọ lẹ́yìn ẹ tún gbọ́. bá a ti máa ṣe jálàbí bá táyọ̀ kúrò gbogbo ń ta bá sì gbà ń bi jálàbí ọ̀sẹ́jọ́ kan táàrò wájú ọlọ́run gbogbo ń ta bá gbà ń bi jálàbí ẹjọ́ kan táàrò wájú ọlọ́run òsì ọ̀sẹ́jọ́ gbogbo àfọ̀n jálàbí gbogbo nǹkan bá wù ọ gbà lórí jálàbí kò sí ẹjọ́ kan èwo ní jẹ́ pé 419 kò sí ní ti jẹ́ 419 kò sí. ṣé wọn náà gbọ́ ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe jálàbí lẹ́yìn tó ti sọ pé wọ́n ìrọ̀lẹ́ fi ń lò gbà ó tó wá ní gbogbo ẹ̀yin tó bá ṣe jálàbí gbogbo tó bá gbà ń bẹ̀ ò lè rojọ́ kankan wájú Ọlọ́run tá ló ń tàn ẹ̀ ń tanra yín òdodo ó máa ń kòrónú ẹ̀jẹ̀ yín ẹ̀ fẹ́ gbọ́ òdodo aládàáwò lórí burúkú ni ẹ sì kò bínú Ọlọ́run tẹ́ bá jáwọ́ ṣùgbọ́n tó sọ òun ló sọ̀rọ̀ yẹn o ege tẹ́bá gba nǹkan bí jálàbí ò bá parọ́ kó gba màálù ò bá gba kíní kan àjẹmọ́nà tiẹ̀ ni ò lè rojọ́ kankan Ọlọ́run ní bí ilé rẹ̀ jẹ́ ó ń sọ̀rọ̀ bí Ọlọ́run òun tó wá sọ pé ẹ̀ ní rojọ́ yẹn ẹja tó borí burúkú tó tún sọ. ẹ̀gbọ́n àfọ̀n jálàbí pátá ní òròjọ́ wájú Ọlọ́run kò só jálàbí tí ò ní kúnlẹ̀ rojọ́ kò só jálàbí tí ò ní kúnlẹ̀ rojọ́ ntí ó kù tí ó la gbogbo jálàbí òun ni tọ́ba wọn dáadáa rẹ̀ tọ́ba ní kó fún wọn dáadáa rẹ̀ ọkọ̀ já àwọn àìdá nìkan ní ọ̀rá yìí lọ jálàbí báwo ló. ẹ ń tọrọ rẹ ò balance tí ò dúró sójú kan tó bí ẹgbẹ́ bó ṣe ń lọ bí wàhánà àṣà siratin mustaqim ojú ọ̀nà Islam ọ̀nà tó tọ́ ni ò lè máa yà báyìí kó máa yà báyìí. ẹgbọ́n tó sọ olórí burúkú aládàáwò tó yẹ pé nǹkan tí ó jẹ ló ń wá kò kọ bí gbogbo ayé ò bá sọnù nítorí tòun ṣáwọn táwọn mọ̀ pé láfa lélẹ̀ ṣáwọn ilé ṣáfà làwọn ilé àwọn olórí burúkú ilé ṣáfà ni wọn àwọn ẹranko èèyàn yìí àwọn dìgbòlùbí ṣáfà ni wọn tàbádé wì
ẹnìkan mórí wá ká fọrùn lẹ̀. Gbogbo yín ẹ wá jókòó ẹ máa sọ̀rọ̀ àfa Saheed Shittu láì dáa ẹni tó ń pè yín síbi oríire. Ọ̀rọ̀ gbogbo yín ò balance tẹ́ bá sọ nǹkan mí lénìí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tẹ́sán bẹ́ẹ̀ náà ni bàbá tí gbogbo yín gbìjà náà ọ̀tọ̀ ní tí wọ́n sọ lónìí ọ̀tọ̀ ní tí wọ́n sọ lọ́la. Wọ́n wá ń kẹsẹ̀ bọ́ra wọn hàn Ànábì Nuhu ó lo 1950 ó tún yá ọtún 95 ni àwọn náà wọ́n ní 950 ní sórí pé àwọn ní Jack Ma ìjọ olórí burúkú Jack Ma ìṣó ti gbọ́ àfi tó bá tó bọ́ta tó túbá bàbá Mufti gbogbo ohun tí mo sọ pa yín ẹ ṣàforíjì fún mi làwa náà látò dákẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀. Ìjọ tẹ́ tábátábá ti rẹ́ni tó sórí burúkú nu yín báyìí ẹ máa fi ti gbogbo àwọn àfáà yín gbọ́rọ̀ gbogbo àwọn àfáà tẹ́ gbà fún bẹ̀rẹ̀ látòrí onílé rẹpẹtẹ ní o Yàyà ń Kánò ní o Yàyà ń Kánò gan wọ́n ń ṣe nǹkan Kánò gan wọ́n dàmọ̀ wọ́n bíire wọ́n dàmọ̀. Ó lè márùn èwo látúbọ̀tán rẹ̀ wá dànù gbogbo àwọn tó wà wájú yín tó ń pè láfa tí wọ́n sọ pé àtúbọ̀tán lágbà. Ìwọ náà náwó sí kan tó lè tọrọ pé báyé rẹ̀ sí rí káyé ti rí bẹ́ẹ̀. Ìwọ ọmọ Támárátì olórí burúkú aládàáwò yìí. Ẹ lọ sọ́ra yín mo sọ fún yín mo sọ àwọn ò ní rí kẹfẹ́ náà àbùkù kan Mufti ká wá gbójú kúrò ń bẹ̀ láìláì poison nínú ara ti tèmi. Mi ní gbójú kò ń bẹ̀ bàbá gan bá sọ pé kí n gbójú kò ń bẹ̀ mi ní gbójú. Torí pé ẹran kò ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ìbínú Ọlọ́run lẹ́dẹ̀ ń wá ẹ̀dẹ̀ máa pàdé ìbínú Ọlọ́run yẹn tẹ́ bá ṣọ́ra yín àfi kẹ́ ẹ lọ túbá kọ́lọ́n tún yín ṣe kó tún àwọn náà ṣe kọ́lọ́n wọlé àjọ kan sọ ìwọlá agbára ìwọlá ìníkù ẹ̀ wala hawla wala quwwata illa billah. Last one ni mo fún ẹ yẹn o.